A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Lẹ́yìn ìgbà tí mo dúpẹ́ fọ́lọ́run tán, ọba kàyàkàyà, ọba tó bù háyà, ọ̀kan ṣoṣo nínú èrò, nínú ọ̀rọ̀, nínú iṣẹ́. Ọlọ́run dákun ṣàgbọ́ pẹ̀ mí. Mo kí gbogbo àwọn tó pẹ́tọ́ sí. Sẹ́rí, mo bẹ̀rẹ̀ sí pàdé àwọn issues kan lórí social media, àwọn bloggers tí wọ́n ti bẹ̀rẹ̀ sí bú àwọn èèyàn, gbogbo àwọn tí wọ́n gbìyànjú lórí àlámọ̀rí láti day one. Wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ara ẹ̀ tó sọ gbá kan, ara ẹ̀ tó sọ bá mi. Èmi kò ní ìtumọ̀ lọ́dọ̀ tèmi, torí pé ntọ́ bá fi mú Ọlọ́run pé ẹ̀sìn rẹ̀, al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. Ó pé ẹ̀sìn, ó pé dẹ̀ra, ó sì pé ìyọ́nú rẹ̀ lórí wa. Ta tún wá ń receive attack báyìí nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí mùsùlùmí. Ẹni ọwọ́ àfihàn náà bó ṣe dá tó pé tó tọ́lọ́run pé ànábì tó fa innaka la'ala khulqin. Ọlọ́láyè tí ànábì wà lọ́dọ̀ wa, àyè tó ga ni, torí pé wà rẹ̀ dáa jù. Tọ́lọ́run bá fi ń certify ànábì as the best man. Tó ń ti bẹ́ẹ̀ náà, wọ́n pè ní kahin, wọ́n pè ní majnun, wọ́n pè ní sahir, òpìdán, ẹni tí nǹkan kan fọ́ bà, alágbègbà, kí wọ́n á là wá. Inú ọkàn fẹ́ fi ọ̀rọ̀ social media sọ ni pé whosoever tó bá gbọ́ nǹkan kan lórí social media henceforth, wọ́n gbé picture jáde ní o, wọ́n sọ̀rọ̀ jáde ní o, wọ́n sọ bákan ní o, wọ́n sọ bákan, ẹ má jẹ́ kó bá yín nú jẹ́ kankan. Ẹ má jẹ́ kó bá yín nú jẹ́ kankan lẹ́yìn tẹ́ olùgbàgbọ́ òdodo. Ẹni tó bá mọ̀ pé tóun bá wò yóò kó ìpalára bóun nínú ẹ̀mí, kó bá sọ, kó má wò. Ní ọ̀rọ̀ chief imam of Ọ̀yọ́ land, inshallah, kó má wò, kó má gbọ́. Ìtẹ́ẹ̀fì ní gbọ́ ni pé ẹ̀wù bí tọ́ba àlekẹ́ láti sọ̀rọ̀ tó ti bá wa sọ̀rọ̀. Ó ní innama najwa minash shaitan. Gbogbo every kind of post lórí social media, text ni o, picture ni, audio ni o, visual ni o, video ni o, innama najwa minash shaitan. Látọ̀dọ̀ ṣètàn ló ti wá. Tó bá ti jẹ́ pé blogging ni tí wọ́n fẹ́ fi bàyínú jẹ́, liyahzuna alladhina amanu, wọ́n fẹ́ fi kó bànújẹ́ báyìí ni. Innama najwa minash shaitan liyahzuna alladhina amanu. Ọlọ́wọ́ ni walaysa bidarrihim min shay'in illa bi'idhnillah. Wọn ò ní fìbí kankan ní ilá. Àfọwọ́ wọn bá tọ́lọ̀ ń bá kan rọra sọ pé kò ní ilá díẹ̀. Tẹ bá ti wá mọ̀ bẹ́ẹ̀, wa 'ala Allahi falyatawakkalil mu'minun. Ọlọ́run tẹ wá gbára lé ní gbára lé. Ọlọ́run tẹ gbára lé ní gbára lé. Don't ever bother yourself about any social media posting. Mo rí ìtafà kan sí lánàá kò nítumọ̀. Ọlọ́run ṣiṣẹ́ rẹ̀ lọ ní. Ọlọ́run ní níbomi nínú Kùránì, Ọlọ́run ní latublawunna fi amwalikum wa anfusikum wa latasma'unna minal ladina utul kitaba min qablikum wa minal ladina ashraku haddan kathira. So Ọlọ́run ní àwọn Ọlọ́run ọmọ dán wò látara ká fún yín, bóyá ní dúkìá àbí lára yín, ẹ wà máa gbọ́ àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn Yẹhudi àtàwọn ọ̀sẹ̀bọ. Gbogbo ẹni ó bá ti rí nǹkan tó dáa tó báyìí tọ́lọ́run sọ kalẹ̀ sílùú Ọ̀yọ́, nínú Umma, nínú Ọ̀yọ́ state, ní Yorùbá land, ní Nàìjíríà tó dáa tó báyìí, tẹ́nìkan wá ní òun